tẹ́yìn náà bá fẹ́ wà lára àwọn tó fẹ́ rí apá kẹrin final saga ẹ subscribe sórí channel yìí o. túlétúlé ẹ̀ ti ń tọwọ́ bòkú lójú oníbàárà ẹ̀dẹ̀ tí ń bólè bọ̀ wọ́n fún lówó tó ń tún yọjú wọlé. ó ní ohun tí mo rí tí mo ṣe ń yọjú wọlé bí ó bá sí nǹkan kan á ní ṣe nǹkan kan bá a bá sì sí nǹkan kan á ní dá nǹkan kan láyé ṣé òye ọ ni ojú inú òun lè jẹ́ òun lò ó. ṣùgbọ́n wọ́n ní nǹkan tó bá kọni lọ́kàn tó kọni lóminú tó tún wá kọni ní gbogbo ara a ò kí mọ̀ ọkàn tí a bá kí n ṣe ọmọlúkàn ṣé ọmọlúkàn ni. ọmọlúkàn ni mí ọmọ olójì ni mí ọmọ olúfà ni mí èyí tí n bá kàn kò ní kan mí lóminú èyí tí n bá jìn wọ́n á fi jìn mí èyí tí n bá fà kò ní fà mí láṣọ ya pẹrẹgẹdẹ. jẹ́ ń gbọ́ ọ́ là jẹ́ ràn án lọ́wọ́ ọmọ ọwọ́ mi ẹ̀ wá. tó bá wá jẹ́ pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí apá kẹrin ìyẹn ti final saga ẹ já subscribe sórí channel yìí ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ rí i dájú pé ẹ wo fọ́nrán yìí tán torí pé òun gangan ló máa gbé yín débẹ̀ tá a fi sọ àwọn tẹ́tẹ̀lé ẹ tí ẹ̀ dúró náà gan-an tá a wàá sọ pé Lalude ò lóògùn tó ní o tí ìtẹ̀lẹ́ fi ń ṣerú eléyìí sẹ́ni tí ó pè nífẹ̀ẹ́ òun tí ń yọ sí gbogbo ìgbà kó lòun ó ṣàánú wa ni tá a bá sọ pé èèyàn gbọ́ pọlọ kalẹ̀ àbá ní ìtẹ̀lẹ́ gbọ́ pọlọ kalẹ̀ fẹ́lẹ́ yìí o KOLEOSO àwọn èèyàn gan ò lè sùn nítorí KOLEOSO àìmọye àwọn èèyàn tó fẹ́ wo gbogbo ẹ̀ tán látòkèdélẹ̀ apá kẹrin yóò tún gbóná gidigidi kódà ó gbóná juná lọ gan la bá pé o torí wípé apá àkọ́kọ́ lè rí tẹ́lẹ̀ rò pé rí nǹkan apá ẹlẹ́ẹ̀kẹrin tí ń bọ̀ yìí yóò mi lé mi kó kódà tẹ́yìn náà bá sì tètè fẹ́ rí ẹ subscribe sórí channel tẹ́ wàyè ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ sọ òṣèré tí ẹ fẹ́ràn jùlọ tó bá yẹ pé yẹn gbádùn iṣẹ́ nìkan níbi eléyìí ẹ jẹ́ ká mọ̀ nígbà tí ó bá fi dapá kẹrin á mọ̀ gbé bọ̀ gìdàgìdà fún yín tẹ́sí fi lè jẹ gbádùn rẹ̀ ju tàtijọ́. láti tètè wá rí apá kẹrin ti final saga KOLEOSO wò ẹ jẹ́ subscribe sórí channel yìí o ẹ jẹ́ ká mọ̀ ọ́n mọ̀ ká sì sọ òṣèré tí a fẹ́ràn jùlọ ó dà náà o ẹ jẹ́ ká sọ tá a fẹ́ràn gan-an kí lẹ̀yin wò pé ń tí ẹ rí nípa sinimá yìí tẹ̀yin rò pé tí wọ́n bá tún ṣe báyìí yóò tún yàtọ̀ kí lẹ̀yin gan wò lára apá kìíní àtàpá kejì tẹ̀yin rò pé tí wọ́n bá tún ṣe báyìí yóò tún yàtọ̀ ìkànnì yìí dúró láti sọ̀rọ̀ fún yín ni o sẹ́yìn náà mọ̀ pé ẹ láǹfààní àti báwọn tó ń ṣe sinimá yìí sọ̀rọ̀ ṣùgbọ́n kànnì yìí ó sún mọ́ wọn pákípákí láti bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ o wípé kí ni tẹ́ ń ṣe gangan táwọn aráalé tó fẹ́ gbádùn sí ẹ wá má gbàgbé o wípé bẹ́ẹ̀ bá ṣe ń wo àwọn fídíòs wa ẹ máa gbìyànjú láti wò wọ́n tán o tẹ́ ẹ bá wò wọ́n tán ìtẹ́ ń sọ fún wa ni wípé ẹ fẹ́ràn tá à ń ṣe o tó bá yẹ pé olólùfẹ́ KOLEOSO nìyí ẹ já subscribe sórí channel yìí o ẹ já like fídíò tá ń wò lọ́wọ́ yìí ká dẹ̀ sọ òṣèré tí a fẹ́ràn jùlọ ẹ má wàá tún gbàgbé o wípé bí ẹ bá ṣe ń wo sinimá tá à ń fi ilẹ̀ tán àwọn míì náà tún ń bọ̀ lójú ọ̀nà o tó bá yẹ pé yín wá ti wá wo sinimá kan tẹ́yìn ń fi apá kejì rẹ̀ ẹ lè kọ apá kejì rẹ̀ náà wípé ẹ fẹ́ wo sinimá yìí apá kejì àbí apá kẹta rẹ̀ kódà ibi ó bá jáde sí gangan láàsọ wípé kí ẹ lọ o ẹ má gbàgbé pé tí ẹ bá ti subscribe sórí channel yìí tí ẹ sì like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ sì ná o á sì máa gbádùn ara wa sí ẹ ṣé o.